Ẹ ǹlẹ́ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé, mo ti sọ fún wa pé gédégédé ni mí, èmi è jẹ ọ̀kan kí n dúró. N fún yín rárá, n fún yín tó iṣẹ́ mẹ́ta, ẹ máa mú mi sí i. Ohun tó lè dùn mí ni pé ká ṣe sàárà fún yín, kẹ́yìn náà má lè ṣe sàárà fún ọmọlàkejì tó bá dáwọ́lé kò ní jẹ́ fún ọ. Ó kéré tán 20 èèyàn 10 ẹ share rẹ̀ fún wọn kí wọ́n jàǹfààní ẹ̀. Ẹ̀yin midwife, ẹ̀yin abiyamọ yàtọ̀ sí abiyamọ, ẹ̀yin ọkùnrin tòótọ́ tó gbéyàwó gidi lé, ó yẹ ẹ súnmọ́ bí, ẹ súnmọ́ bí, ẹ súnmọ́ bí, ẹ súnmọ́ bí. Àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ níjọ́ tó jẹ́ pé èèyàn máa wọ̀run fẹ̀fẹ̀fẹ̀ pé òní lòní jẹ́. Ẹni tí ó máa àdúrà gbà gan máa gbà á. Ìyẹn ni tóbìnrin bá wà lórí ìkúnlẹ̀ tọ́dọ̀ àdọ́jọ́ tí bímọ, ọjọ́ ńlá ni. Ẹ jẹ́ n kọ́ yín níṣẹ́ yìí, ẹ ṣe kẹ́ tọ́jú ẹ̀ pamọ́. Wọ́n ń pe igi kan ní igi kọ́tọ́ńkọ́họ. Èèpo ara igi kọ́tọ́ńkọ́họ, èyí tó jábọ́lẹ̀ lára rẹ̀ ni o. Èyí tó jábọ́lẹ̀ lára igi kọ́tọ́ńkọ́họ, ẹ sà igi náà máa pa àpò lára, a máa pa àpò lára. Ewé rẹ̀ jọ ewé lúrú, táwọn àgbàlagbà ń pè ní igi ògún. Ó jẹ ewé lúrú, àmọ́ igi kọ́tọ́ńkọ́họ òun a máa pa àpò lára. Èèpo ara rẹ̀ tó bọ́lẹ̀ yẹn òun la need. Ẹ sà á kọ́pọ̀ díẹ̀. Ewé má fi ọwọ́ kan ọmọ mi, ẹ jà yọ pọ̀. Ẹ sì kí ni ẹ jà yọ pọ̀. Ẹ lọ bí igi àjẹ́ ọ̀bàlẹ̀, ẹ̀rẹ́ ẹlẹ́rẹ̀ èyí tó jábọ́lẹ̀ fúnra ẹ̀, ẹ sà yọ pọ̀, ẹ kó sí. Ẹ lọ di igi làpálàpá pupa àti ti funfun, èyí tó jábọ́lẹ̀ níbi ewé rẹ̀ tó pé fúnra ẹ̀ lọ jábọ́, ẹ sà ẹ kó sí pẹ̀lú odidi àtàrí kan, ẹ jó. Ẹ tọ́jú ẹ̀ pamọ́. Pápá ẹ̀yin tẹ́ jẹ́ midwife, ẹ̀yin tẹ́ jẹ́ nurse, ẹ̀yin tẹ́ jẹ́ doctor, ẹ ṣe é sílé o. Ẹ̀yin agbẹ̀bí, ẹ̀yin abiyamọ, ẹ̀yin ìyá tòótọ́ tí ìfọ́mọ rẹ̀ ṣeré, tí ẹ ṣàwọn ìyá aláǹkárá tó yẹ pé bọ́mọ rẹ̀ bá ń kú lé wọ́n máa ń ìmọ̀ nǹkan kan, ìmọ̀ ibì kan, ṣùgbọ́n mọ bí wọ́n ti ń ta àǹkárá, ìyá òpònú mọ bí wọ́n ti ń ta góòlù. Ìyá mọ bí tọ́mọ rẹ̀ ó ti yáwó kọ́múlé láńtà tí ó gba gbogbo ẹ̀ lọ́wọ́ rẹ̀. Tó bá bí ìmọ̀ ibì kankan bí mo ṣe wà yìí mọ̀ wà ìyá abú ni ọ́, ọmọ bo, ọmọ bí ẹ ti ń ṣe kọ́múlé láńtà, ò ní lè sáré lórí ọmọ rẹ̀. Ẹ bá ti jọ ẹ tọ́jú rẹ̀ pamọ́. Tó bá di ọjọ́ ìkúnlẹ̀, ẹ ti rí pé ọmọ ti mú yàn, ẹyẹ ẹ bá fọ́ ẹ̀kọ́, ẹni kó kúnlẹ̀. Tí ẹ bá fọ́ ẹ̀kọ́ fún, tẹ bá fọwọ́ ọ̀tún fọ́, ẹni kó fọwọ́ òsì gbá. Abọ́ tẹ fẹ́ fi fọ́ ẹ̀kọ́ yìí tàbí igbá, ẹ má lókè o. Ẹ rí pé kì í ṣe abọ́ tó ti ta nínú. Ẹ lè lo stainless. Tó bá ti mu ẹjọ́ jẹ́ ẹ̀kọ́ tẹ́ wàá lò. Ẹ̀kọ́ ṣe ẹ̀kọ́ pípò, ẹ̀kọ́ jíjẹ ni o. Ìbá jẹ́ tẹ́ ti ṣe kálé, ẹ bù díẹ̀ ń bẹ, ẹ fọ̀ fún. Tó bá ti mú tán, ẹni kó mú ike ọwọ́ abọ́ ọwọ́ rẹ̀ tàbí ahá igbá tó fi mú, ẹni kó jù ú síwájú báyìí. Tó bá ti fọwọ́ ara rẹ̀ jù ú síwájú báyìí, ó tán. Tó bá ti mú tán, ẹni kó sinmi díẹ̀ kó wá dìde. Ní agbára Ọlọ́run, ogun mọ́mi wá mẹ́jẹ̀ wá kò ní jẹ́ tiẹ̀. Sáyẹ́ǹsì àwọn àgbàlagbà ní èmi kọ́. Àwọn bàbá wa ti lò ó, wọ́n sì dúpẹ́. Aláboyún ló wà fún o. Aláboyún
aláboyún. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́nìkan bá ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà lòun, tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre kì í ṣe mi. Nọ́mbà tí mo fẹ́ fi ilẹ̀ yìí, wọ́n tó fẹ́ tọ́jú ara rẹ lọ́wọ́ fún o, àbọ̀ fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ, àbọ̀ fẹ́ rà lára pródọ́tì wa ọ̀tán. Ìyẹn fi iṣẹ́ kan lẹ̀, ó dàbí èpè kínní kan ní ìdán olóhùn ńkọ́ tiẹ̀ ni. Ọ̀yá mú nọ́mbà ọ̀dọ̀ +2348032983298 +2348032983298 gbàkásí +2348133155111 +2348133155111. Tó bá ti pe méjèèjì yìí dàrẹ́tì tí ó lọ, bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ̀ méjèèjì ló wà ní WhatsApp. The phone number orílẹ̀-èdè Benin +22954651928 +22954651928 gbàkásí +22954651929 +22954651929. Yọ yẹ wá o, kò ní yẹ ẹ lẹ̀. Wọ́n tó fẹ́ rọ sí àtúndé, ìyọnu ni bóyá àpòrú ọ̀fà ní ọwọ́ àlẹ́ lórílẹ̀-èdè Benin. Lẹ́yìn ọjà Adégàkàn, Benin ọ̀dọ̀ mi, ibi Túndé ti ń ta mọ́tò ní Benin. Bí ẹ̀yìn ọjà Adégàkàn yẹn, bẹ̀ lọ́dọ̀ mi. Wọ́n tó bá ti fẹ́ rà, ń fún ọ ní nọ́mbà ẹni tó pè tí wọ́n tà fún. Ẹyọ kan fẹ́mi ni tí ṣe 20,000 CFA, ṣùgbọ́n méjì grant mi ni tí ṣe 30,000. Ìyẹn kan lè pín méjì lò. Ẹ jọ pé kálukú ọ̀fọ̀sẹ̀ kù, kò sì jẹ́ nù. Price torílẹ̀-èdè Benin, òun náà lọ tí ẹ dé orílẹ̀-èdè Côte d'Ivoire, tí ẹ dé Gabon tó fi lọ bẹ́ẹ̀. Èmi ní Mauritania ni, Maroc ni, iye kan náà ni. Manavi ni, Niger ni, Burkina Faso ni, èmi ní Liberia ni, iye kan náà ni. N ta fẹ́ lọ́lọ́run ó ṣe, èyí ta fẹ́ Ọlọ́run lè jìnnà sí wa. Ire o, èrè kàbìtì.